aráàlú ní kí ìjọba rọ̀jò àdó olóró sí ibùba àwọn ajínigbé lẹ́yìn ikú bàbá àti ọmọ ní Kwara. Àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ Patigi ní ìpínlẹ̀ Kwara ti ké sí ìjọba láti darí àwọn agbófinró kí wọ́n rọ̀jò àdó olóró sí ibùba àwọn ajínigbé tó wà ní agbègbè náà kí wọ́n sì jẹ́ ìbẹ̀rùn pátápátá. Èyí wáyé lẹ́yìn tí ìròyìn gbé pé àwọn agbébọn kan tí wọ́n tó méje níye yabo mọ́sálásí kan nílùú Làdé ní ìjọba ìbílẹ̀ Patigi tí wọ́n sì pa bàbá àti ọmọ rẹ̀ nígbà tí wọ́n kírun tán lọ́jọ́rú ọjọ́ 3 oṣù kẹsàn-án. Níléeṣẹ́ ìròyìn kàn sí ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà, ìyẹn ọ̀gbẹ́ni Ahmed Ali Hassan, láti mọ bí ó ṣe ṣẹlẹ̀ gan-an. Ọ̀gbẹ́ni Ali Hassan sọ pé ibùba àwọn agbébọn tí wọ́n máa ń gbé àwọn ènìyàn sá lọ lẹ́yìn tí wọ́n bá jí wọn gbé tán wà ní inú igbó ní agbègbè wọn. Ó sọ pé àwọn agbófinró sì mọ ibùba yìí tí wọ́n bá parapọ̀ tí wọ́n sì pinnu tí wọ́n rọ̀jò àdó olóró sí ibùba yìí, àwọn agbébọn yóò sá lọ, kò sì ní sí ìjínigbé mọ́. Lótìtọ́ ìjọba ń gbìyànjú, ṣùgbọ́n ìgbìyànjú náà kò tí ì tó nítorí kò kájú ẹ̀ pínrín bó ṣe lè wù ọmọ. Títí di àkókò yìí àwọn sójà sì wà ní àwọn agbègbè wa láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn. A sì mọ̀ pé ìjọba náà ló kó wọn wá, ṣùgbọ́n kí wọ́n lọ sí ibùba wọn o, kí wọ́n sì jẹ́ ìbẹ̀rùn ló lè mú òpin dé bá ìwà ìjínigbé àti ìpànìyàn tó gbòde kan. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ kàn nìyí, ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.